Hello everyone, welcome to Toyeen Talks. Welcome back to Toyeen Talks. And if you're new here, we are happy you find us. Thank you for everything. Please don't forget to hit on that subscribe button so that you'll be notified when we drop new video. Please press like and share our videos to others. Thank you for everything. We really appreciate you. And in the comment section, please no derogatory comments. Thank you for everything. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Mr. Latisneh, àbẹ́òrí àná ti kọ́lé mọ́tò láti kékeré. Latisneh ti ní business connections jàǹtìrẹrẹ. Ó ní ní Germany, ó tún ní Dublin, ó tún ní Amẹ́ríkà, ó ní Saudi. Wọ́n ní ṣó ṣe ju iṣẹ́ TikTok yẹn lọ ní àbí ṣé Latisneh ṣe ju iṣẹ́ TikTok. Nígbà tó bá ń bú èmi kí ni kí Pella ṣe iṣẹ́ TikTok náà kọ́ ni Pella ṣe tó ti ra mọ́tò 50 million. Ó ṣe ju iṣẹ́. Ẹ má bú ọmọ mi nìyẹn o, Ògo worldwide. Ní ìbú èmi ò ń bọ́ ọmọ lọ́mọ, Ògo ọmọ ni, Ògo àwọn fámìlì ẹ̀ nìyẹn. Ògo Ìbàdàn tí ó ti wà lójú rẹ̀. Ọmọ Ìbàdàn ni. Irọ́ ni. Ẹ rí bí mo ṣe máa ń gbọ́rọ̀ ẹ̀ lórí náà, rí mi live video wọn ni tó bá ń ṣépè fún tó ń bàjà. Ọmọ Ìbàdàn ni. Ọmọ Ìbàdàn Pella. Ògo Ìbàdàn tí ó dojú ti Ìbàdàn tí èsà ń ti yín. Àǹtí mi. Adójú ti ni. Pella tí wọn ò torí tiẹ̀ lọ change orúkọ ẹbí. Irọ́ o. Lẹ́nu ti tiẹ̀ Deborah. Wọ́n ń sọ̀rọ̀ lójú yìí. Mo mọ̀ pé torí pé ti mọ pro ẹ ti mà ṣírí mi, òun náà lè máa fi bú mi online. Àǹtí yín Sàlónà ọmọ Ìbàdàn ni Sàlónà. Ọmọ Ìbàdàn náà Sàlónà. Ọmọ àlè Ìbàdàn nìyẹn, ọmọ àlè. Ìyẹn kọlà sóhùn gidi. Ọmọ àlè Ìbàdàn tiẹ̀ nìyẹn. Torí ẹni tí ó kọ àǹtí tó bàjà àti ẹni tí ò bàjà ló ń bàjà. Tóun fi rówó tiẹ̀ nu bí títí ń jẹnu. Tó bá trace Sàló fámìlì kan ló àti bọ̀dá láti wá. Ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan òun ló wà. Ẹ má bá ń gbàdúrà fún ẹ dákun Ògo Ìbàdàn ló náà o. I'm going, sir. 5 minutes. That's good. Ẹ jọ ṣá ti gbọ́ rìsọ́ọ̀tì DNA àbá ìtì gbọ́. Èmi ò mo léètì nìyẹn. Ẹ jọ ṣe lè bá repeat ẹ̀ sà. Repeat that. Ẹ̀gbọ́n mi ẹ má ṣe bẹ́ẹ̀ nà ọ́. Ẹ mọ̀ pé òun ló ń trend lọ́wọ́ báyìí ló máa wà lórí platform. Tí bá gbọ́ lẹ́nu tí yín ni mi lè lọ gbọ́ lẹ́nu rẹ̀ tí yín. Deborah ẹ bá mi ṣàlàyé. Ìyàwó ẹ̀ ti fẹ́ lọ Nàìjíríà ni o. Ìyá ọ̀rọ̀ bọ̀ àbí ìyá Ìbàdàn bá mi ṣàlàyé bá mi fún ọ lọ bẹ́ẹ̀tì jọ. Ohun èmi ò lọ sókè ọ̀rẹ́ mi lébi. Ọ̀rẹ́ ìyá Wọ́n ti mọ̀ wòye. rìsọ́ọ̀tì yẹn ti forí gbá gidi yẹn. Nígbà tí sọ̀rọ̀ mọ́. Ókè ká má sọ̀rọ̀ máa bì. Ẹ sọ̀rọ̀ òun náà mo ṣe ń béèrè ẹ mọ̀ kókò ní dakakọ̀ wọ̀ ká àyè sọ. Ibo lẹ ti ṣẹ́yìn lẹ ń plé ohun. Bóyá ká ẹ mú kíkẹ́ gbọ́. Ẹ má bínú ẹ já ọ̀rá dúró. Ní ìsinmi ti sọ fún ìyàwó mi. Prógrámù ẹlẹ́sìn kò ṣẹ̀sìn tá a tún ṣe lápá kan nù. Mò ń gbọ́ yín sà. Nǹkan tó ṣẹlẹ̀ tó ń wá play fún wa ń bíbá ẹni wípé àwọn agbẹjọ́rò kápẹ́ńtà tí Wùmí ń lò àwọn olè akówójẹ Nàìjíríà wọ́n ní pé ìjọba ti sọ pé wọ́n máa lọ ṣe DNA test tó bá dẹ̀ fẹ́ lọ ṣe kò ní sẹ́ni tó máa mọ̀ fámílì ò ní mọ̀ bàbá ò ní mọ̀ wọn dẹ̀ ní mọ̀ bí tó ti fẹ́ lọ ṣe DNA test yẹn. Kò ní dá fún wọn mo láwọn yẹn. Ẹni tó wá ṣe interview wá béèrè pé òkè tó bá ṣe DNA test sí bàbá wa ní pé òun ò gbà àwọn fẹ́ lọ ṣe tọ̀dọ̀ àwọn adájọ́ kápẹ́ńtà akówójẹ Unlimited of Nigeria wá fún interview lè sí wípé á jẹ́ pé bàbá fẹ́ tẹ́ nìyẹn pé then kò sẹ́ni tó máa list sí bàbá nígbà yẹn mí ni wípé bàbá ò lè lọ ṣe another DNA test tó bá ti sọ fún bàbá ìní bàbá bọ́dọ̀ tẹ̀lé torọ́ ọmọ látọrọ eyín la rí ó sùn wa o. Olórí burúkú ni wọ́n ṣe mọ nǹkan tá a mọ̀ ṣe
tá bá ń sọ ẹ sọ pé kìlì ẹ jẹ́ àlọ́ ta epo sórí iṣu fáwọn people wàláì. ẹ má sọ̀rọ̀ yẹn jù àti ń gbègbèsẹ̀ àwọn ò pa anybody ṣùgbọ́n tó bá náwó nínú ikú Mohbad kó ṣẹ̀sìn wọjà tọmọ yẹn tó bá dẹ̀ jọ pọ̀ ọmọ Liam ni tó bá yẹ pé ọmọ Liam yẹn ọmọ Mohbad ni kó yàn nínú ayé kó ṣoríire nínú ayé ibi tí bàbá òde kó débẹ̀ jù bẹ́ẹ̀ lọ tí ó bá dẹ̀ ń ṣe ọmọ Mohbad náà Ọlọ́run á fún ní dàkejì àtẹ̀sù láàlẹ́ ògiri òkò abániwọ́ràn bá rí dá ojú bẹ́ẹ̀ lọ. ẹ ṣe ayé àwọn pípé tí ó ti last back. àti mi ọmọ ọgbọ́n ẹ má bínú ẹ rí pé mo kí yín lọ́kàn pé kẹpẹ̀lẹ́ ọmọ yẹn ibi tó ti pín òbòdè òbú ẹ ń ṣiṣẹ́ o. Wùmí ọmọ ọgbọ́n ó ti yá mọ̀ pé Liam ò wúlò mọ́ nú ayé ó tètè yá a lóyún olórí burúkú ọmọ elédè kọ́ ní sùúrù kọ́ má ṣe pé fún ọmọ ṣé kò mọ̀ pé àtẹ̀pé àtọyún àti Liam méjì ló máa gbèpè papọ̀ báyìí ni ó tètè lọ lóyún ó ti mọ̀ pé Liam ò jẹ́ nǹkan kan mọ́ á ní wọ́n ti fèpè báyé ilé jẹ́ kó tètè yá ní mi pẹ̀lẹ́ mọ̀mọ́ ibi tó ṣòbòdé nìyẹn tó ti lọ fòbò gba káìtì àti tinú ẹ bá wọn tuntun gbé tinú ẹ náà ṣe pé látàná. ó mọ ọkọ tó ṣẹlẹ̀ ní. God protection ṣe believe oyún so oyún yẹn rí o. kò sí kan tí Wùmí ò lè dá lára lọ́kọ́ má bàa ṣẹ̀wọ̀n. ẹ mọ ọkọ tó ṣẹlẹ̀ ìdí tó fi lọ tètè lóyún ni pé kò fẹ́ ṣẹ̀wọ̀n kò dẹ̀ mọ̀ ipò orí ìlú ti fẹ́ bẹ̀rẹ̀ yìí pé aláboyún tó máa pa tó máa yẹgi fún toyúntoyún orí Wùmí láti bẹ̀rẹ̀. aláboyún ṣẹ̀wọ̀n náà ṣé kò mọ̀ ni. a ní aláboyún tó máa yẹgi fún toyúntoyún orí Wùmí láti bẹ̀rẹ̀ sẹ́ẹ̀ orí Wùmí ló ti máa bẹ̀rẹ̀ aláboyún tó máa yẹgi fún toyúntoyún. àǹtí Perry wọ́n tẹ̀ lè má ṣe bẹ́ẹ̀ wọ́n á jẹ́ ó bímọ tán tó bá dẹ̀ ti bímọ wẹ́ tán wọ́n á gbé fún yẹ́ ẹ̀ kó lọ tọ́ bó ṣe tọ́ Wùmí á dẹ̀ lọ gbàdájú ẹ̀ bó ṣe máa ń ṣe l'Amẹ́ríkà nìyẹn wọ́n máa fi sí prison á bímọ tó bá ti bímọ tán tó bá wíṣì láti gbé e lẹ̀ fáwọn parent tó bá dẹ̀ fẹ́ tọ́ nínú prison náà á tọ́ nínú ó wà lásìkò kan ó wà l'Amẹ́ríkà à ń rí lórí TikTok lórí YouTube náà ẹ mọ̀ pé Nàìjíríà ní sísítẹ́ẹ̀mù ni àwọn òṣù ẹlẹ́wọ̀n àwọn onírọ́ n tó padé Doyin lọ́jọ́ kìíní àná àmọ́ bóyá 3 bedroom flat náà lọ fi sí ọmọ rẹ̀ dé ní ilé ni wọ́n rí mú. àwa ń ṣe ṣó Wùmí ńlá píópíó àwa ń pariwo Wùmí ń dókó ó yẹ kó kọrin fún ẹ gbà mí gbogbo ènìyàn ẹ máa tún gbà mí mo máa tún ti rẹ́mọ̀ tí mi ò mọ̀ rírí láyé mi inú Bíbélì mo máa ti mọ̀ pé lè má ti ń ṣẹlẹ̀ àwa máa ń pariwo lórí ikú Mohbad Wùmí mà ti ńlá píópíó lé wa lórí báyìí ẹ mọ̀ wá gbà mí ṣòro pọ̀ wá níṣẹ́ wọn ni gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ìwọ lálábọ́yún àkọ́kọ́ tó kọ́kọ́ máa mú lẹ́wọ̀n ṣé Wùmí ti crazy ni ṣé àwọn tó tẹ̀lé ti ya wèrè ni ẹ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ níwò yìí àní Wùmí ó má ṣẹ̀wọ̀n eléré ló rò pé àwa ṣe ní bíbá yìí ni Jésù má yàtọ̀ séṣu Wùmí mà ti lóyún kẹ ta ló wá fún Wùmí lóyún lẹ́yìn ìgbà tó ní kéèsì màmá tún ṣàánú àjẹ. Alájí ó sì ń bíbá ẹ̀kọ́ rẹ́kọ́ọ̀dù kẹ́ bá wa fi bíìtì sí. Wùmí wọ́n tún kọrin lé ọ lórí ìwọ́n tó ti gbèpè olóbò táǹkì kà. Èmi ò mọ ibi tí God's protection ti ní talent tiẹ̀ yìí o kó má jẹ́ káwọn nǹkan tó ìjọ̀nú kan ti ń bọ́dá Láti sí ń bíbá God protection ti rápì wọ́n ti rápì fún wa kẹ́ wá bá wa fi bíìtì sí lókù. Bọ́dá Láti mọ́ tẹ́ máa ṣe bẹ́ẹ̀ wà lórí YouTube àbórí Facebook lẹ́wà ìwọ́nu méjèèjì. Mo wà lórí Facebook. Fúnra yín ní tẹ́ bá ti ṣe tán tẹ́ bá ti relax ẹ lọ rewind di part ibi tẹ́ ti dìde kẹ́ lọ gbọ́ nǹkan tí God protection dánwò. wọ́n ilé túnṣe náà. Ọlọ́run orin yẹn dùn ó yẹ kẹ́ fi bíìtì sí ni. God protection ó yà náà. Ọlọ́run God protection ó kàn waste time rẹ̀ nílùú tó wà yẹn. Mọ ibi tí God protection ti rí talent. Ìlú tó wà yẹn ó ní talent tó bá yẹ pé Nàìjíríà ló wà ní ọmọ ìyá ti lọ lórí àgàgà tó tún wà lórí social network. Ó ní talent yẹn mi ò rí bí tó ti rí voice. Ẹ bá ní second phone lọ́wọ́ àníkẹ́yìn tún gbọ́ fúnra yín gan lẹ máa gbé sórí bass àdórí treble lẹ máa ó gbé máa tún kọ́ fún mi màá rìkọ́dù ẹ̀ ó yá. Orí yẹn dùn o. Wọ́n á balẹ̀ kọ́ kí n rìkọ́dù ẹ̀. Àwa ló pe bàbá oníbàbá báwo ni nǹkan wá ṣe fẹ́ dà. Àdùnní Adé. Ṣé kí n bẹ̀rẹ̀? Àdùnní Adé bá mí tó yá bẹ̀rẹ̀.
ẹ máa tún gbà mí kẹ́ àwa ṣe ṣòwò mi dóko ẹ máa tún ṣàánú ajé inú bíbélì mo máa ti rí pé gbogbo ilé máa ṣẹlẹ̀ àwa máa ń pariwo Wùmí ọmọdé rán wáṣẹ Wùmí ló mọ̀ kọ́kọ́ ṣalábóyún tó kọ́ máa ṣe wọn Wùmí ṣòro pàṣẹrẹ ní bíbá níta ló sọ fún ẹ ọdún 3 ti kúrò ó ṣẹ̀ṣẹ̀ wá sọ pé ó rẹ́dì fún DNA fún Mohbad gbàgbé bó ṣe ṣẹlẹ̀ wọ́n ti gbé rapping lọ àwọn ti bá barista náà tún gbé dé o tèmi bá mi. Bọ́dá Láti ẹ lọ wò ó tẹ́ bá ti parí show ẹ máa lọ ìyẹn tó kọ́kọ́ kọ yẹn dùn délé lọ ìyẹn make sense. A máa need àti help career God's protection èmi á máa supply igbó as part of my contribution so that gbogbo àlè jọra wọn. Igbó ọmọ Nàìjíríà igbó kan náà mú Nàìjíríà o Colorado. Mama supply Colorado so that máa lè jẹ́ support kìíní fún. Àti loud àti banku. Ṣé apárọ̀ àti bàkì. Ní promoter àti nífẹ̀ẹ́ yà ní West. Erelu ti pé o Erelu. Hello. Dáàdì Làdífá. Ma. Báwo ni àbúrò mi kò ṣe? Ẹ káàsán ma. A máa dá ẹ fún ẹ lọ ní àti gbogbo àwọn panelist yìí o. Àmín. Whatever ni tó lè tá bá lè ṣe bá mi. Ẹ pè wọ́n padà. Màá pè wọ́n. Ó ṣì ń reconnect. Ẹ jẹ́ ń pè wọ́n. Erelu tinú adé nìyẹn o. Underground ti bà lóyìnbó jẹ́ ó lè jẹ́ underground náà wà. Màá wá jáde màá ṣe orin màá ṣe orin God protection kan jáde. God protection ó mọ nǹkan tó máa ṣe. Ó mọ ohun tó máa ṣe. Tó bá ti gbé wá bẹ̀ yẹn lọ sórí WhatsApp ẹ kọ sínú WhatsApp kó send ẹ sí mi máa gbé sórí beat. Ó yẹ kí n ti ṣe orin ẹ kọjá láti pẹ̀lú ẹ. Wà á mọ̀ pé ìlú tó wà yẹn tó bá pẹ́ Nàìjíríà ló wà ní pẹ̀lú voice tó níyì pẹ̀lú talent tó níyì ó ti lọ ìwọ́gbọ̀n bá ti jẹun ó bá ti lọ lórí TikTok dànù. Hello ma. Mo ti fẹ́ béèrè question kan ti pẹ́ lọ́wọ́ gospel ẹjọ́ Agbókọ́lá. Hello ma. Báwo ni kò ṣe ọkọ ètò. Àwa ni ẹ ma. Jọ jẹ́ ká wá nǹkan tá lè ṣe tá lè develop Sisi please. Èmi ti dictate ẹ ti pẹ́ ìlú nǹkan tó dùn mí jù ní ìlú tó wà yẹn àti iṣẹ́ tó ń ṣe ń bẹ̀ yẹn kọ́lọ́run jẹ́ kán kéré oko délé. Ẹ get tó bá Nàìjíríà ló wà ní ó máa ti jáde gan ó easy gan èmi gan bá ti kì mọ́lẹ̀. Ọ̀wẹ́ ìsìnkú tí wọ́n lè ṣe lórí afẹ́fẹ́ ní ìsìn. No mo ti sọ màá develop. Mọ tó ṣẹlẹ̀ màá send the app tó máa fi record ẹ̀ without beat. Tí bá ti send the app tó máa fi record without beat tó bá send ẹ̀ sí mi orin ẹ̀ máa jáde. Jẹ́ kí n gbọ́ ìjọ tó rọ́nà wọ́n tó bá ní tìta bá lè ṣe fún. Èyí tó ráàpù tó ṣe láàárọ̀ yìí bá mi fún lówó máa jù sínú àkáǹtì ẹ̀ sìn. All right. Èló ni kí n fún? Fún ní 50,000. Ṣùgbọ́n mo jẹ́ ní 50,000. Ẹ ṣé gan ma. Ẹ ṣé ma. Ẹ ṣé ma. Ẹ ṣé o. Ẹ ṣé o. Bọ́dá Láti ibi eré láti máa mọ̀ tọ̀rọ̀. Ẹ jẹ́ kí God's protection kó develop talent ẹ to understand so kí God's protection ti discover ó ti wà discovered ẹ jẹ́ ká promote ẹni then again mo ti máa ń fẹ́ béèrè question kan ti pẹ́ lọ́wọ́ God's protection bóyá kí n béèrè ń sìn nínú ṣẹ́rí aláyọ̀ ni mí ṣe rántí woman yẹn pẹ̀lú gùrẹ́sì bí mo ṣe detect wọn náà nìyẹn. Ma. Ṣé dáadáa lẹ́wà? More than dáadáa. Ẹ jẹ́ mi gan fẹ́ fún God protection 50,000. Ẹ̀yin náà fẹ́ fún 50,000.
Ben, my son, the account is one. All right. Challenge ti dé báyìí. Challenge ti dé. Ó dà pé mi náà máa dọ́bù Colorado tí mo fẹ́ support báyìí. Báàgì lè èmi náà máa dọ́bù Colorado. Bọ́dà Láti, wàláì. Hold on. Hello. Mo wà. Ẹjọ́ kí la lè ṣe tá a fi lè gbé goal protection kúrò nílùú tó wà yẹn ẹjọ́. Gangan ló lè náà lè ṣe é mọ̀ pé ìlú tó wà yẹn. Ṣé goal protection gangan fẹ́ kúrò? Ìyẹn náà tún wà ń bẹ̀. Ọlọ́run talent ò lè jáde ó kàn waste time nílùú tó wà yẹn. Ayé sí ọba tẹ̀lé ṣe bí akẹ́yọ̀ gbowó UK or America or ọ̀dọ̀ yìí on the main or Europe country contact. Ìyẹn náà tún dá o. All right. I will see what I can do. So, any of the demand they get more platform ká wo bọ̀dá lè ṣe ká ti lè pípò mẹ́nu. Kó má dà pé justice nìkan ni gbogbo. Kó má dà pé justice nìkan ni gbogbo wa ń ṣe. Kó má dà pé àkírán yẹn. Kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ tá bá try ó lè block ẹ̀ lè mú kó lè kó bẹ̀. Torí tó ìwà ẹ̀ táyọ̀ bá gbégbèsè òun kò fẹ́ kúrò country yẹn ẹ má jẹ́ parọ́ fún yín. All right, thank you very much. Ẹ ṣe rẹ̀. Erelu. Hello ma. Bọ́lá Láti lè ka comment section yìí ẹ máa ka comment section. Hello. Kí ni ó ti choose account ẹ? Ẹ ṣe gọ́mà. Nǹkan tí mo fẹ́ sọ ni wípé ẹnì kan sọ pé ọ̀nà tá a bá lè gbà kán lè gbé kúrò níbi tó wà yẹn. O lè fún mi ní details ẹ̀ later. Tó bá mọ details ẹ̀. Màá béèrè lọ́wọ́ ẹ̀. Tó bá mọ details ẹ̀, then another thing is that jẹ́ ká mọ details ẹ̀. Then the fastest means ta lè fi ṣe ẹni tó bá rẹ́ni tó lè fẹ́ bóyá fífẹ́ genuine or not genuine. Tó bá lọ́kọ̀ sí Nàìjíríà kó gbó pẹ̀lú. No, nísòro, let me explain. Tó bá lọ́kọ̀ sí Nàìjíríà kó explain ìfọ́kọ̀ ẹ̀. Tọ́kọ̀ ẹ̀ bá lè understand. Ìyẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó máa yá àlè wáyàn kó lọ fẹ́. You know? So. All right. Ṣó fine náà ni ṣé ti rírí ni ṣó fine ni. Mi rírí mi tiẹ̀ mi àti má fa mi tiẹ̀ mú. Èmi kò ti rírí o wàhálà mi rírí bó ṣe wà ẹ́ mi ò rírí mi ì rí fọ́tò ẹ̀ láyé. Kò sí obìnrin tí ò fine. Ẹ ṣe gọ́mà. Ìjọba pé máa yọ ẹ́ lẹ́nu gan. Ẹ nà ìjọ̀gbọ́n mi ni ìjọ̀gbọ́n orí pláfọ́ọ̀mù yìí ni. All right ma I will see ma get back sí yín. Màá wọ́kọ̀ fún within couple of. Ẹ jẹ́ àwò bóyá fáìmù náà ẹ má ti wọ̀kọ̀ fún orí single page. Bọ́dà Láti ẹ̀ follow page wọn ni God protection fine lẹ́pa standing. So lẹ́pa lẹ́pa ni voice yẹn. Lẹ́pa ni. Àgbàdìdìrì ọ̀fìn internet lẹ́rù òyìn o. Mo lẹ́pa gan ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ sọ ọmọ lẹ́pa o ti kó sí kápẹ́ ọmọ lẹ́pa iye ọmọ lẹ́pa iye. Ọmọ yóò òun ni ò bá di portable female portable Nàìjíríà. Páńpẹ́ ọmọ lẹ́pa báyìí torí Ọlọ́run ta ló tún kó sí páńpẹ́ báyìí. Páńpẹ́ ọmọ lẹ́pa so lẹ́pa ní adúrú voice lórí bọ́ọ̀dì lẹ́pa. Lẹ́pa jáńjálá ni. Irọ́ ni ẹ tí rí God's protection rí ni fún owó báyìí ni wọ́n dàbí handbag ni. Rèmi ẹ mọ̀ àwọn fáǹsì. Mi ò onílé kí ló ṣẹlẹ̀ náà. Ó yá ṣí kámẹ́rà ní kí n wẹ̀ wò. Jẹ́njẹ́ o. Protection ó yẹ yín náà ẹ ṣí kámẹ́rà ẹ ṣí kámẹ́rà. Bọ́dà Láti mo ti ṣí kámẹ́rà rí náà bí báyìí náà. Mo máa ń ṣí kámẹ́rà dáadáa. Yóò ṣe láìfù nínú. Sọ náà wà ní kẹ́kẹ́ ká wò lé ní ṣí kámẹ́rà. Ṣé èmi tí mo small body big engine ni. Ṣé èmi tí mo ti bú tẹ́mi darí lẹ́ni kí tẹ́mi olórí burúkú ìyàwó 1,500 kó wá screenshot ayé mi níbi tí mo ti ń ṣiṣẹ́ kó sọ pé ẹ̀wọ̀ èèyàn tó ń ṣe o ẹ̀wọ̀ èèyàn tó ń bú ọkọ̀ 1,500 o kó screenshot ayé mi. Ẹ mọ nǹkan tí mo ṣe like ẹ kò kí ń live fake life kò live fake life ó jẹ́ kán mọ̀ pé iṣẹ́ tóun ṣe lélẹ́yìí ó proud of ó enjoy nǹkan tó ń ṣe lẹ́nu iṣẹ́ gan ló tún máa tún ṣe show a tún dá sétò lẹ́nu iṣẹ́ that's why I love her for that. Àwọn tẹ́mi ti gbé picture wọn rí ọyìn ẹwọ tó ń bá àwọn ẹwọ bó ṣe rí ẹwọ bó ṣe gbẹ ẹwọ bó ṣe ṣe kinní kan lẹ́pa ni God protection. Mo fọ́ bí ẹni pé
bí ọ̀rọ̀ bọ̀ lèmi rò pé ó máa jẹ́. irọ́ o. bọ̀dá láti tí bá lọ sanra lásán dáàdì mi náà ní di DNA nìyẹn kò yé yín tí bá sanra dáàdì mi ní di DNA nìyẹn torí wọn sanra lé wa. ó mọ tó máa ṣe tí bá ti ṣe orin tó bá ti wá sára ẹ̀ tẹ́ kí ni lọ sórí péjì mi wà á lọ sórí WhatsApp mi wà á sáré kọ síbẹ̀ ìtò bá ṣàjọ ń bẹ̀ máa ṣà kọ́ kó farabalẹ̀ kọ́ kó dẹ̀ wà lórí key kó wà lórí timing máa off so that tí bá ti gbọ́ máa gbé sórí beat wà á mọ̀ pé níbẹ̀ yẹn gan-an ó lè máa ṣe orin máa kọ́ ẹ bó ṣe máa jẹun èmi kò yẹ lèmi kan máa gbowó lọ́wọ́ ẹ̀ máa bẹ mix ó lè gbórin bẹ́ẹ̀dẹ̀ gan kó kọrin bẹ́ẹ̀dẹ̀ fún wọn máa bẹ gbé sórí beat níbí báyìí máa bẹ gbórin gbé sórí beat níbí báyìí wàá máa jẹ́ wọn ẹ lọ nìyẹn irú ẹ̀ nǹkan táwa wà fún bí nìyẹn tá a ṣe nírú studio yìí ó ti yẹ very simple jẹ́ wò bóyá mo lè rí orin kan jẹ́ wò bóyá màá rí orin kan kó wo bí ṣe bó ṣe máa ṣe. tọ́lẹ̀ fún mi ló máa níbẹ̀ yẹn. lápá tọkọtọ fún Wùmí yẹn ó dùn bàjẹ́. ìgbẹ̀yìn ayé mi. wọ́n fẹ́ yin ayé Wùmí kọ rápà. mi ò lọrin yẹn bí. lórí burúkú ọmọ. God protection ṣó wù yín kẹ́ ẹ kó òǹbí tẹ́ ẹ wà àwọn èèyàn ti fẹ́ pù yín ẹ̀yin ní kẹ́ ẹ determine kẹ́ ẹ decide àbí. lórí kí lórúkọ ẹ̀yin náà ti kó òǹbí tó wà náà ó ti cross náà mo gbọ́ tó ń lọ tó ń sọ kiri pé golden sea náà ti wọ Amẹ́ríkà lọ́wọ́ aláhùn ibì kan lòun náà ti bá wọ bẹ́ẹ̀ náà ó jẹ́ tètè láhùn. náà ire ni tí n bá rí náà mo máa kúrò náà tí n bá rí opportunity mo máa kúrò ní torí àwọn no mi sí lọ́dọ̀ blogger èmi nìkan ọ̀gá ló sọ̀rọ̀ mi sí lọ́dọ̀ blogger mi ò sí lọ́dọ̀ blogger. ó yá mo fún ẹ wá ní ọbabìnrin ní ọbabìnrin ni mí ọbabìnrin èmi ò ṣe wù mí ọlọ́pàá tí ó lè fi ṣiṣẹ́. Amẹ́ríkà ni God protection fẹ́ lọ. mo ní pálí ẹ̀dẹ̀ wà lọ́wọ́ ẹ. mi kan bí tí mo ti ń ṣiṣẹ́ báyìí. ìtàn máa ò rí a sọ̀rọ̀ lẹ́yìn ètò. bọ́dà láti in case ẹ bá rẹ́ni tó fẹ́ sáìn mí ní èmi náà ní tálẹ́ǹtì o. èrò tálẹ́ǹtì kí n wá ní ọ̀rọ̀. mo ní tálẹ́ǹtì èpè ká sì fọ̀rọ̀ bá yé ẹni jẹ́. ṣe bẹ rírú ẹ̀rín tí ìyá ọ̀rọ̀ bọ̀ rí sí ọ̀rọ̀ tálẹ́ǹtì tẹ́ sọ ìyá àbàdàn kó tó di pẹ́ sọ. mo ní tálẹ́ǹtì èpè ká dẹ̀ fọ̀rọ̀ bá yé ẹni jẹ́. ìnídìí kí n ronú sí kí n tó fèsì. ọ̀rọ̀ yẹn la máa gbé ẹ lọ ọ̀dọ̀ Oríyọmí la máa gbé wọ lọ. kí lọ gbẹnu sí máìkì kan. ó máa fi ọ̀rọ̀ ba bíúdì àgídìgbò jẹ́. bọ́dà tẹ́gbọ́n mo wà Ìbàdàn ni wàhálà yín wọ opportunity láti lọ ṣiṣẹ́ lọ́dọ̀ Oríyọmí ṣe ríra àwọn obìnrin tó tẹ̀ mọ́ gbóyún òfò àwọn ọmọ tí ò ń ṣe ọmọ wọn ò délé báyìí wọn lọ pokùnso ni Yasin. no wàá jẹ́ best caller lọ́dọ̀ Oríyọmí. tẹ́ ẹ bá sọ̀rọ̀ sẹ́lómi ẹlòmí àbínú lọ para ẹ̀ tó bá délé ni o. àníkẹ́ bá ń béèrè lọ́wọ́ ìyá Ìbàdàn pé ṣé àwọn bíi Sùlíyá ni wọ́n ń sọ. irú àwọn Sùlíyá ń sọ díkì ló ṣe kó mọ. àbí àwọn bí àǹtí Tóyìn. ẹ̀yin lẹ mọ̀ ẹ má fi mí ṣe tọ́píìkì ó ti dáa báwọn. bọ́dà láti mú yín sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ṣe rí aláyọ̀ ni mí àti bùrẹ́sì wọ́n ní láti ṣe background check láti wòra wọn dáadáa bóyá ni kò ṣe pọ́n relate ìyàtọ̀ díẹ̀ tí mo kàn rí bẹ̀ ni pé aláyọ̀ mi máa ń stop at a point but bùrẹ́sì wọ́n bá ti ṣí wọn lẹ̀ báyìí. God protection. sórí mo sọ fún yín sórí àwọn èèyàn ń wò wá torí ẹ̀ làwọn tó máa ń ba platform wọn jẹ́ làánú wọn ṣe máa ń ṣe mí gbà mí mi ò ṣoògùn táwọn èèyàn fi ń jókòó tì wá lọ́rùn nítorí pé wọ́n rí pé mo wà consistent. Are you getting my point? mi ò manipulate àwọn fans mi. So torí ẹ̀ àwọn tó ń ṣe yàmàyàmà lórí justice for Mohbad wọ́n máa kẹsàn ẹ̀ ẹ̀sán títí ẹni wọ́n ti ń gbà ẹ̀sìn now many people ti wọnú inbox mi ẹnìkan ló wọnú inbox mi láti UK please give God protection my number to chat up with me.
wọ́n ti wọnú inbox wọ́n ṣà ń wá ẹ̀ ìwọ náà wá yìí sìn mo náwọn alálùbáríkà ìwọ tó bá fi ọkàn kan ṣe justice for Mohbad máa ṣàánú fún ẹ láì gbọ̀nà dùrú láì gbọ̀nà kọlọ́fí láì lu jìbìtì láì gbowó lọ́wọ́ Wùnmí Mohbad máa locate ẹ because is a spirit tó mọ̀ pé òun ṣiṣẹ́ fóun ìwọ náà wàá rí oore gbà wàá rí oore gbà ẹni bá fi mí sí big swing bọ́dá Láti kẹ́ máa sọ̀rọ̀ yín lọ Ṣé wá ní ọlọ́wọ́ sí bí tẹ lọ gbé síbẹ̀ ṣe rí mi bẹ́ẹ̀. Bọ́dá Láti kí n fi máa. Yà ẹ kú iṣẹ́ sá gbogbo platform. Ẹ jọ sá yàtọ̀ fún àti Erelu. Ẹjọ́ ẹni tí gospel protection bá fẹ́ rí ẹ make sure pé ẹ ṣe background check ká má lọ bọ́ sọ́wọ́ wrong people. No, mo máa tó ń bá mi sọ̀rọ̀. Òun náà dẹ̀ ń ṣọmọdé, òun náà kéré nu social network. Òun náà kéré. Kò kéré nu social network, ó mọ use of it. Tó bá yẹ pé kò mọ use of it ni òun náà á ti lu gàù lórí justice for Mohbad. Ṣé tí Westo pa kámẹ́rà ẹ̀ tán? Westo àgbàyà nìyí. God protection nìyẹn. Irọ́ ni. Lẹ́pà níṣẹ́. Ojú bá yẹn. Yàjà rí ẹ̀fún wọ̀ ẹ̀pẹ̀ mi lọ́wọ́ àlè. Tó kíní náà jù yìí náà lọ. Bóyá àti tí Westo bá máa rí ẹ̀fún wọ̀, mo dúró de Westo síbẹ̀. Èmi ló ń ṣílẹ̀kùn. Westo. Another one. Ilé ó easy láti fódébù wọ̀lú òyìnbó. Ó wà fódébù. Ó lè wọnú báàgì kékeré báyìí kéèyàn kàn dì sí gbogbo ẹ̀ náà ojú bá. God protection lélẹ̀. Láti ọmọgélẹ̀ pa kálà ni ọmọgélẹ̀ pa ṣáàdì ni God protection wọ́n ń wá ẹ lábẹ́. Irú àwọn ilé ìkẹlẹ̀ wọ́n máa ń gbé nǹkan kòkòrò gbé nǹkan mi ṣẹnu wúyẹ́ wọ́n dẹ̀ máa ń gbé kinní ìmí wọ́n máa mi abájọ ló ṣe ń tákù mi níjọ́ tí mò ń sọ̀rọ̀ àwọn lẹ̀ pa mo ṣe mọ ibi tí wọ́n ti ta rọ́bà nìyẹn tó bá gbé kinní mi báyìí tó bá gbé kinní mi wọn nímọ̀ kan ti gbé nǹkan lura kinní. Hips yẹn wà ń bẹ̀ o hips don't lie hips yẹn wà ń bẹ̀ o. Tọwọ́ tó bá wọ̀ lóyìnbó bó ṣe wà ìyàtọ̀ síṣẹ́ tó ń ṣe kó wọ̀ lóyìnbó tó bá jẹ pandemonium ọdún kan tó ṣe pandemonium ọdún kan gbogbo hips yẹn máa jáde ni. Wàláì Páńgẹ̀ ní God protection. Lọ́bẹ̀ rí Ìyábàdàn ní bí Ìyábàdàn lẹ́pa náà ní tẹ́lẹ̀ ó dé lóyìnbó ó jẹ pandemonium ìyáyá. Ló wá dé. Ṣé mo wá rọ̀bọ̀ tó yẹ ni? Tó jókòó ti pandemonium báyìí tó ń fa. Láti mi ò lè sanra wà láì mi sanra láti lẹ̀ wá. Irọ́ ni má sọ bẹ́ẹ̀. Má sọ bẹ́ẹ̀. Ṣé mi? Má sọ bẹ́ẹ̀. Ọ̀bọ kíní ẹni tí òdòkọ ẹlòmíràn ló máa ní kò sóko tó tó kó bàbá òun. God protection ò sanra bọ̀ ó níwájú wà. Wàláì tí àwọn tọ́wọ́ bá bá ẹ̀ nílùú òyìnbó tọ́lọ́run á tún ṣe tó nífọ̀kànbalẹ̀ wàá mọ̀ pé ní tẹ́ndẹ́sì àti sanra ìyá ló ń jẹ́ mi ò lè sanra ọkùnrin tí ì balẹ̀ ni ò tí ì fẹ́rẹ̀ lọ́kàn balẹ̀ ni wà yẹn ló máa mọ̀. First time tí mo máa kọ́kọ́ rí God protection bọ́dá Láti mo pariwo níbi tí mo wà dáhùn yìí kí ló ṣe. na fine girl. Mo ní ṣé ẹni tó ń sọ̀rọ̀ ńláńlá yìí rí pẹ̀lú ohun tó gbó kírákírá. Ohun ẹ̀gbójú voice ló dàbí ọmọ kan tó ń trend lórí TikTok ọmọ yẹn ò lè ju bóyá lọmọ yẹn wọ 12 years ọmọbìnrin ní Ghana ẹ ti gbọ́ ta ló come across orin yẹn. Malaysia lọmọ yẹn wà kì í ṣe Ghana Malaysia. Ó ti mọ ọmọ yẹn òun ló trend lọ́wọ́ sí ọmọ yẹn ò ju 12 lọ ohun tó wà lẹ́nu ẹ̀ bí ohun ìyá ẹ̀ ni. Lókè Ìyábàdàn abẹ̀rẹ̀ ọ̀rọ̀ bọ́lẹ̀ yín àti mi. Mo fẹ́ ìtọ́lẹ̀ ní mo tóbi ṣé mo wá sanra ní mi sanra. Ó sàn. Ìyẹn tá à ń sẹ́mi jẹ
ẹ̀sìn mi jẹ mọ̀wọ̀rí ń lọ ṣe sọ́jírì èdè ẹnu mi. ọ̀sẹ̀ àsán. ń lọ ṣe sọ́jírì ń ṣe ń jì èdè ẹnu mi ẹ mọ̀ wọ̀rí. ó yá sí kámẹ́rà káwò bóyá o sán àbò sán. mo ń bọ̀ mo fẹ́ gbé píṣọ̀ mi sí ni mi ò mọ ohun tó ń ṣe tí ó fẹ́ oṣù bẹ́yà kẹ́mi bá ránjú mi ni. fítà ló fẹ́ gbé sí àwo fítà. ìyìn ló fúta nù píṣọ̀ ilé ìyìn ló fúta àṣẹ mi wá ti ṣí fèsì mi rí lórí péjì ṣẹ́ ìrójú mi ni. jóná kí ló tó ṣe kọ́mẹ́dì ẹ mọ́. orí ẹ̀gbọ́n ti George bí ìsàlẹ̀ ṣe máa rí ò ní láti ṣòṣà rẹ̀ orí ẹ̀ ti George bí ìsàlẹ̀ ṣe máa rí. báwo lórí mi ṣe báwo ló ṣe George. ó George pé ó George pọ̀rọ̀ bọ̀ ni ẹ́. ṣé mo wá rọ̀bọ̀ ẹ jẹ́ ìfẹ́ tó rọ̀bọ̀ sí mò ń bọ̀ ẹ jẹ́ bá yín gbé sí ẹ jẹ́ ìfẹ́ nìyẹn sí àlẹ́ àwọn àtẹ́niyẹn wọ́n jọra bàjẹ́. Florence Jaiye. ta lélẹ̀ bọ̀dà Lati. Tẹ́níjà ti tẹ́lẹ̀ ni. ṣé wọ́n jọra àbí wọ́n jọra. wọ́n jọra ẹlẹ́dẹ̀ Ọlábánjí nìyí. bullet. wọ́n jọra àwọn tó ń pè lọ́rọ̀ bọ̀rẹ̀ wọ́n kún dọ́rùn ni àṣẹ pópópó. ẹni tó pics mí sí picture yìí ẹni yẹn ẹ̀gbọ́n ẹ̀ ṣe ti jọ o. wàhálà ẹ̀ bá fún kọ́ńfì ló ṣiṣẹ́ ìkọ́ńfì ṣe rí wúmà yẹn kó ẹ́ńtà ẹ̀fù kí n wò ó mò ń dóde wọ́n bẹ̀. Tádé èèyàn ọmọ mi jẹ́. ọmọ olúwo ni kọfí náà. wọ́n ń dé ní ọmọ olùkọ́ náà ni wà. ẹwà wọn tó ń jà fàṣánà wọn tó ń jà fàṣánà ìwo bó ṣe kún ẹwẹ́nu wèrè. bọ́lí bí lélẹ̀. ẹ wo orí wèrè ọpọ́n la rí. ìyàwó ẹlẹ́wọ̀n ẹ wo bó ṣe fẹ́ lórí iṣẹ́ àṣẹdélẹ̀ ni àwọn wèrè pípò. irú àwọn eléyìí wọn ò wúlò fọkọ mọ́bọ́ ìwà yẹn. a tún wá dọyàn lẹ̀. wọn ò wúlò fọkọ mọ́ wọn ti mọ̀ pé àwọn ò wúlò fọkọ mọ́ kò sọ́kùnrin tó lè wọ́n ti wà out of control wọ́n ti go wide. àìsè mo right o ṣé English yẹn ni Westo. kúrò yín àbúrò yín máa ní ìkọ́dá rẹ̀. wọ́n ti wà out of control. ẹlẹ́nu balẹ̀ fọkùnrin mọ́bọ́ ìwà yẹn. alẹ́ ni ìwà ìtàlélẹ̀. abẹ́fẹ́ lélẹ̀. àwọn tó ń jà fún Wùmí nìyẹn tẹ́ ẹ bá wọn pàdé báyìí wàá máa gbọ́ do you know who I am. ó yà gba abẹ́fẹ́ kúrò àbúrò mi lábẹ́fẹ́. bọ̀dálẹ̀ ti ṣe rí bọ́lí bíi tẹ́ bá rí ìtàn bọ́lí bíi ṣe ló dàbí màálù tó ń pa nígbà òkú grandpa mi wàláì ìtàn yẹn tó wá pín yìnkì. ẹ wọ ọpọ́n wájú àbẹ̀fẹ́ bó ṣe tó ó dàbí ọpọ́n òye. má bàa búrò mi. mo gbórúkọ mi sí bọ̀dá Láti kí ló ṣẹlẹ̀. ẹ wo ojú mọ̀mọ́. ẹ wo kòtò. ẹ wo gbogbo ojú tí ń darúgbó. ojú mi lógbó òbò mi ògbó. 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 ògbó mi ògbó. ojú mi lógbó. Jókòó Tádé jẹ́ ìṣàánú ẹ̀ fún kankan jáde mo fẹ́ fi kírìmù kan ẹ̀ pẹ̀lú ojú ẹ̀ yìí kò dá rárá mi ló fúta ọ̀ṣà àti lójú mi a dẹ̀ tún wà ní dark tí n bá wá tan náà kọ́ jẹ́ n fi kírìmù kan ẹ̀ tó lójú ẹ̀ yìí kó mọ̀ bà lọ ní kánsà ojú kò ní da ní sùúrù fítámì C ni kò sí wọn. your picture yìí dẹ̀ máa wúlò fún mi o mo dẹ̀ ní ìjẹ́ láti fi ṣe wòsíwò bí o. màá sẹ́ǹdì ẹ̀ sí yín. ẹ ṣe màá kàn júlẹ̀ láàárọ̀ ọjọ́ kan ni. mo jókòó ti paypad ó dàbí ẹlẹ́dẹ̀ Ọlábánjí. màá kàn júlẹ̀ lórí Facebook fáwọn tèmi ké wọ́n sì jókòó kí yín mu. bọ̀dá Láti bọ̀t Jókòó Tádé ya wèrè gan o èwo wá ní irú òbò tó lọ fi ṣe afro ṣé kò lè gé gbogbo ẹ̀ tán ni. Jókòó Tádé mi mọ bó ṣe fẹ́ rí kírìmù yìí. Vitamin C ni ṣó ti rórúkọ ẹ bá ń screenshot ẹ kẹ sẹ́ndì ẹ̀ sí máa fi pa gbogbo ojú ẹ tó dárò jù. ó pẹ́ kójú ẹ tó jóná. kò lè rí Nàìjíríà náà. irọ́ ẹja wò sànú wọn ẹ mọ̀ páwọn olórí burúkú àbí àgbà. má ṣe ìjọba ìjọ má yẹ kán gbé péjì mi lọ. kò lè rí Nàìjíríà. wọn lè gbé lọ bọ̀dá Láti. má ṣe polówó ọjà ń bí
mi fẹ́ polówó ọjà. O lè ṣàánú ẹ̀ kí n rà fún. Ó pẹ́ o lè rà fún fi bóyá rán iṣẹ́. Jókòó tádé ṣo ti rí mi ló fúta o, ṣo ti rójú mi. O tí tó èjì títí ẹ ni àwọn ti darúgbó. Ìyá Ìbàdàn kí lórúkọ ẹ̀. Kò dá kéèyàn tún lo cream kọjá. Wọ́n lo o lè tí wọ́n bá bóra nílùú òyìnbó ó bẹ́tà ju àwọn tó ń bóra nínú òòrùn burúkú ní Nàìjíríà lọ. tó ń bóra tó ń lo cream bọ́n liver caution wọn ni kí cream tí wọ́n sọ yìí kò lè ṣiṣẹ́ fún Jókòó Tádé ọjọ́ wọn ti ń dalẹ̀ gbogbo orun abẹ́ wọn ti funfun nínú òòrùn burúkú yẹn náà tún lo cream náà ń bóra gbogbo abẹ́ wọn máa mọ́ ooru ni ooru báyìí ní lábẹ́ Jókòó Tádé cream bó ṣe máa ṣiṣẹ́ lára ẹ̀ nìyẹn o mọ product cream tó ti dàbára ó ti lo fún mi beauty world kò sí cream tí ó ti lò rí wọn ò ní product ìtọ́ bá ti rí wọn tán fún wọn free náà máa ń lò ó dẹ̀ lè fi èjì ti tiẹ̀ wé Jókòó Tádé òun ti darúgbó ìwọ ò ti darúgbó wọ́n ti lò jọ́ lò wọ́n bọ́n ṣe lòun ni. Bọ̀dá Lati ọ̀dọ̀ Ìgbò ló tiẹ̀ ti ń ra cream ó máa ṣe láì tó bá lọ bẹ̀. Bójú Jókòó Tádé ṣe gbótó. Hello. Bọ̀dá Lati. Ìyá Ìbàdàn. Ìyàwó Bọ̀dá Lati ti dé. Bọ̀dá Lati ṣe ayé omi ìṣirí ni. Àmọ́ mi sí o. Ìfọ́ ṣẹlẹ̀ Bọ̀dá Lati. Kí ló ṣẹlẹ̀? Ṣé mọ̀ pé wẹ́dà ni wẹ́dà yìí kò tẹ̀ fanimọ́ra rárá. Wẹ́dà. Oyún ní. Bọ̀dá Lati oyún ní. Oyún àbò ooru mu. Àsìkò òtútù láwa. Òtútù ni. Ṣé tóru bá mú lẹ́yìn máa ń ṣáàjì ni? Ìyẹn ò dá yáyáyáyá yẹn kẹ̀ fẹ́ kó bá èèyàn kò já. Bọ́dà. Ṣé wọ́n mọ̀ tó ṣẹlẹ̀ nígbà tó jí ní ìyẹta? Mo fẹ́ pè ní bọ̀ ẹ̀yìn ṣùgbọ́n lórí afẹ́fẹ́. Ẹ fẹ́ pè mí pípé tẹ bá pè mí tí n bá sí láfẹ́fẹ́ ẹ̀rù máa bà mí. Ìwádìí kí n kí n yàn nínú kí n fi yẹ̀ sọ́ ẹ ti lò mí lẹ́yìn ẹ ti lò mí sẹ́jẹ̀. Nígbà tó wá di ayé àná. Mo bá àyè ó títí wọn ló lọ tọ̀ tí mo lọ ṣètò bá ní kí lọ máa ṣe tí ọ̀nà tó wà nílẹ̀ yìí o ọ̀nà tó wà nílẹ̀ yìí nǹkan máa ṣẹlẹ̀ ó máa ṣe o ọlọ́mọdé àbàdà pé. I'm a doctor ẹ má wọrí I'm a doctor ó ti yé mi I'm a doctor. Ṣé mo bá lọ sínú ilé ìwẹ̀ mo bá ní kí ilé òfin tó máa ń ṣe nìyẹn mo bá ṣètò tí mo ṣètò sí mo bá fà á yẹ̀ sókè ló bí bá ṣe ṣá báwo pé mi máa gbóná òyì máa gbóná ìgbà tó yá mo bá ṣàbọ̀yà sí òwò mo bá ṣàwáńbẹ̀ bí mo ṣe ní kí n kàn tí òwò ní títí bá gbá ṣáà mo bá tì í bọ. Ẹ ló lọ ṣọ́rọ̀ bọ̀ lẹ́yìn náà ṣọ́rọ̀ bọ̀ ní àbílẹ̀ pa bìkọ́ ẹ̀ kàn ń mú mi jẹ ní ẹ̀ sọ bẹ́ẹ̀ ṣe jẹ́ fún mi ẹ̀ sọ bẹ́ẹ̀ ṣe rí ẹ̀ kàn ń mú mi jẹ ẹ̀yin lẹ ti ré mi rí èmi ò rí ṣọ́rọ̀ bọ̀ ní àbílẹ̀ pa. Ojú ń kọ yìí. Ojú ń kọ mi. Ọ̀la ni àgbéyàwó lọ bá èèjì náà. Èèjì náà tẹ́ ti fẹ́ jẹ mi tán. Ẹ̀yin ayé sùúrù. Ó ní bàtẹ́ bá kí ní sùúrù tẹ́ fi jẹ mí tán kí n kẹ́ tó ṣẹ̀wá sọ who is fucking me àǹtí kan báyìí. Ó yá mú. Ní ìgbà tó wá di ìgbà tó mo wà ní ìbalùwẹ̀ mo bá ṣàṣì ẹni mo bá tí gbígbóná àti ìbánilẹ́yà mo tí mo sọ títí kìí lọ. Ní ìdí ẹ̀ mọ̀ ọ́ ní ìyẹn kan ní ìgbé jíjà rẹ̀ má gbé jíjà rẹ̀. Ní kíni yìí bá débi orí ìdáni ló bá mú ẹ ti lọ dó táàpù ẹ wá ṣí táàpù sí. Bẹ́ẹ̀ni. Ẹ wá bẹ̀rẹ̀ sí í ṣùrọ́ sójú ẹ̀. Ní ìta àbọ̀ sókè kò ní ìdíṣẹ́ láwọn ẹ̀gbọ́n. No mo ní ẹ bẹ̀rẹ̀ Yorùbá ẹ mọ̀ pé mi gbọ́ Yorùbá jẹ́ yìí lọ. Ẹ bẹ̀rẹ̀ sí ní rọ táàpù yẹn sójú ó wá ń ṣe tààràtàrà àbí. Mo bá ṣe tààràtàrà. Ó wá ń ṣe tààràtàrà lórí ẹ̀. Bí mo ṣàṣe pariwo mo bá ṣàṣe bí olóògùn mo ṣe yá. Ṣùgbọ́n Aládé. Ní ìgbà tó wáyà mo lò ó títí mo ní ìwọ̀ ní bọ̀dá nọ́mbà bọ̀dá onílé lọ́wọ́. Mo tún ìwọ̀ títí ayé bọ̀dá orí roboto. Ìyàn ní nọ́mbà lọ́wọ́ kẹ.
ìgbà tó wáyé bí ọ̀rẹ́ mi ṣe pè nìyẹn ó jẹ́ ọmọ Rivers State Akpan bàtà ṣe pè wọlé nìyẹn o bẹ́ẹ̀ Lati bàtà ṣe pè wọlé rẹ o lásìkò Akpan ó pè ṣáṣìkò Akpan bá pè ní mo bá ta bẹ́ẹ̀ Lati mo gbọ́dọ̀ ara mi yà náà o. ẹ wà á pàdé mọ́. Akpan mo ṣe mo bá nà tán mo sì tí mo bá lù ẹ́ yìí mo bá ṣe ṣá. Bàbá Lati. Ẹ gbádùn lánàá. Mo gbádùn náà. Àti mẹ́kẹ́ fún yín Ọlọ́run ló mọ̀ báyìí o. Ọlọ́run ló mọ iye ọkùnrin tẹ́ ti máa dó tọ́ ọmọ báyìí. Bàbá Lati ìgbà tẹ̀yìn òyìn ó kó ṣèyàn ní mú kan ṣe fún mi. Àbí. Lọ́kàn bá ní ló tọ̀rọ̀ ẹ́ ní àti ẹgbẹ́ bá ṣàní ìgbà tí mo máa pe ipa títí mo bá ṣàní orílẹ̀ ìgbà tó yá mo ní ọ̀dà Lati. Ẹ tún dé mi náà. Mo ṣáà ṣe é pé gbogbo mo pa nígbà gan bóyá ló gbọ́n mi kó wà tó rárá wo ni ó gbé kò dá mi lóhùn. Wípé bóyá rí fáńgbọ́n tiẹ̀ torí ẹ̀ mọ̀ pa aláwo la rí fáǹtì ẹ̀ aláwo ni ìyẹn lè lọ máa gbọ́. Ó dà màmá expect ẹ pè mí tí bá ti ṣe tán. Ẹ pè ẹ ṣe gan ìyẹn ọkàn ẹ pẹ̀lẹ́. Ẹ kú jẹ́ ara gbọ̀ngàn lẹ́ni yìí ni àwọn ọmọ gbọ̀ngàn ní máa ń ṣe ẹkú ẹ̀ lẹ́. ọkàn mú mi jẹ́ ti àwọn ń jàǹfààní èmi tí wọ́n ní ẹ̀mí ò fún mọ̀ wọ́n ti fẹ́ dó mi pa láìsí mi ń bẹ̀. Wọ́n ti fẹ́ dó gbogbo orí oko mi bó láìsí mi ń bẹ̀. Ẹ worú Chukwuemeka àbí kí náà pẹ̀lú Chukwuemeka àbí kí náà $1 táwọn náà gbádùn. Tọ́ a lè fi ká máa Bọ́dà Lati ṣé ẹmẹni tó wà ń bí. Bídé mi ò ṣàgbógbó ara kìkéwù àti gbàgbé ìtàn ayé mọ́ mi yẹ tọ́gbà lóhùn tó lọ fi fẹ́ dáàdì yẹ àgbàlagbà bọ̀ wọ́n gbéra wọn ṣépè ni o wọ́n ríre mú bọ̀ wọ́n tún tẹ̀bọ̀ bẹ́ẹ̀ náà ní òwú ìyágbọ̀n ló padà ràn mọ́ o òun ní wọ́gọ́ ṣe aṣẹ́wó Dublin o torí lókè tó sá lọ sí London o aṣẹ́wó torí lókè tó ṣẹ̀ṣẹ̀ di swagi ni ìwọ tó gba lóhùn tó fi gbọ́ máa lè kàn wọlé láti lọ́dọ̀ kò gbọ́dún kan ó lulẹ̀ ìfẹ́ lulẹ̀ ọkọ̀ ṣàpá náà ni intro ẹ̀. Ẹ wo bó ṣe rí skin búlá èèyàn gbọ́dọ̀ fi black woman yìí tọrọ. Torí tó bá néèyàn ugly àmọ́ bóyá ṣíọ̀ yìí ni torí ẹ̀ aṣálẹ̀ erùpẹ̀. Torí ẹ̀ gbogbo àwọn tó bímọ fún one night stand ló fi bímọ wọn dó lẹ́ẹ̀mejì kò ṣe dó lẹ́ẹ̀mejì because ó máa ń lo hòtẹ́ẹ̀lì ni mo gbọ́ tẹ́nìkan sọ pé Mama J ìwọ ló ń sọ pé bí apalọ ni wọ́n ti fún lórí not or wrong kì í ṣe bí apalọ ó dẹ̀ ní office no it's not office club ilé ijó ni wọ́n ti fún lóyún ilé ijó ni shoe music ti pàdé ẹ̀ one night stand dẹni tọ́jẹ́ pàdé ní ìyẹn mú lọ sẹ́ńkùlé ilé ijó ló bá sùn òun ló di ọmọ ẹ̀ ti bí yẹn second born ẹ̀ yẹn so lè because ara yín ò lè move nítorí ojú ẹ̀ dàbí ọkùnrin tẹ́ bá rí òòṣà physically ara ẹ̀ dàbí ara ọkùnrin lè mọ̀ bóyá ṣì ọ̀ṣì ó ti ẹ wo bóyá gẹrun tó gẹ táìsì ẹ wò bóyá erí tó lanúlẹ̀ bí ajá mi ló pa ẹ wò ẹ̀yin náà ẹ wò bí òbó ẹ̀ ṣe lanúlẹ̀ ni o bóbó ẹ̀ ṣe lanúlẹ̀ ni o òbó ìyá tọ́jú bó olóbò mú kọ́ ni. wọ́n tún lu àwọn èèyàn gbọ́dọ̀ fi dúdú eléyìí tọrọ àìgbà wà lọ rẹ sápá. ọmọ ẹ lu idọ ọmọ ẹ ó kó ṣéènì sórí idọ ọmọ bíbí inú ẹ ó kó ṣéènì àfi bí ẹni pé ó kó sórí idọ ọmọ ẹ lu mú ó lu gbogbo etí ni gbogbo ibi tó ń lu náà ti lu
tẹ́lẹ̀ lẹ́ ayé eléyò àwọn ilé ilé mọ̀ sọ pé wọ́n ní láì. ẹjọ́ ẹgbẹ́ lómi wọlé ta ni bóyá mo túmọ̀. ó yá ẹjẹ gbẹ́ lómi wọlé àmọ́ ní lọ́wọ́ tó pọ̀ ó pọ̀ ńlẹ̀ yẹ́yẹ́ mo dìídì screen record mo fẹ́ fi wọ́n ṣe ṣóò ni àwọn olórí burúkú. àmọ́ bóyá ṣíọ̀ yìí ni wọ́n ní Latisneh, how did you what? àwọn olórí burúkú. Moses, did I what? How did I what? How did I what? Yatunde lele. God protection mute ó kọrin fọ́ọ̀mù ẹ̀ ni ó wà lẹ́nu iṣẹ́. alele tó dàbí àwọn ọmọdá. mele Yatunde olè lò. Yatunde lele. Òun náà jọ ìyàwó mi wọ́n jọra. ẹ rí ẹyin ojú ẹ bí ẹyin ojú kírímínà. wọ́n ṣe wá ń wò bí wọ́n fẹ́ sánú kóòtù yìí. sá kóòtù àbí bí pé wọ́n fẹ́ grab ẹni tó di kámẹ́rà mú. inú òrùn lọ ti wọṣọ yọ inú òrùn. ó lè Yàtúndé lẹ́rìí yẹn o Yàtúndé là ń pè o Ìyàtúndé ẹ̀gbọ́n àbúrò màmá Wùnmí ni àbúrò màmá Wùnmí Ìyàtúndé lélẹ́yìí àwọn olè ṣálẹ̀ léyìí àwọn olè ṣálẹ̀ rí yẹn o tó ń jẹ́ màmá Túndé olè ṣálẹ̀ rí yẹn àwọn olè tó kówó Mohbad o wọ́n kówó Mohbad o wọ́n káṣọ Mohbad o wọ́n kówó Mohbad o wọ́n káṣọ Mohbad o wọ́n kówó Mohbad o wọ́n kó bàtà Mohbad o Yàtúndé lẹ́rí yẹn wọ́n káṣọ Mohbad o wọ́n kówó Mohbad o wọ́n kó bàtà Mohbad o tán wọ Gúúsì ìyàwó mi wọ Gúúsì ìdáná nígbà tí ìyàwó mi tiẹ̀ lọ wọ Gúúsì nígbà tẹ́ lọ kó bàtà oníbàtà ẹ mọ̀ pé tó bá mọ yín lára bòlẹ̀ ti fẹ́ rówó lọ ra Gúúsì láì ṣe kí ló kọ ìtọ́wà lẹ́wọ̀n lamẹ́ríkà yìí ambassador Gúúsì kí ló kọ ẹ̀ náà hush puppy ẹ̀yin náà fẹ́ di hush puppy kẹ́ máa wọ Gúúsì nǹkan rí wọn lé ọ̀lẹ́ oníṣẹ́ lápá ń rí wọn lè ẹnu ẹlẹ́wà yẹn. ìyàwó mi wọ Gúúsì Yàtúndé wọ bọ́ksà o ẹ wá wojú olè o Ìyàtúndé. follow page wa so thank you for gbogbo ẹ̀yin panelist mi mo appreciate ẹ̀yin comment section àti ẹ̀yin tẹ́ ń bá wa share ètò àtẹ.